ẹ kú kalẹ̀ ń bẹ̀ yẹ o. Ẹ wò diabetes capsule àwọn èèyàn ti ń pariwo àǹtí Ṣeun ẹ ṣe capsule yẹn ló dùn lò. Ṣé ẹ mọ̀ pé èròjà capsule ó máa pọ̀ ju èròjà powder lọ? Torí capsule yìí ẹyọ méjì péré ló lò láàárọ̀, ẹyọ méjì péré ló lò lálẹ́ fún diabetes. Tó bá jẹ́ tí ń lò máa chẹ́ẹ̀kì sugar level ẹ kó bá lọ lóòjù. Tó bá ti regulate ẹ̀, tó bá ti jẹun, tó bá ti dalẹ̀, ìwọ kàn mú méjì sọ sẹ́nu, mú mi warm water lé lórí, o lè fi ordinary water lò. Ó lọ nìyẹn fún diabetes capsule. So wá rí powder ẹ̀ lélẹ̀. Bí powder ẹ̀ ṣe wà yìí, ṣíbí méjì láàárọ̀, ṣíbí méjì lálẹ́. Tó bá ti regulate ẹ̀, tí sugar ẹ̀ ti wà regulate, bákan máa lo ṣíbí méjì lálẹ́ lásán. So ti yé ẹ fún diabetes yìí. Mo tún wá ní fún infection. Ẹ má bínú. Infection lélẹ̀. Infection capsule. Hey! Àwọn tó lo capsule ilé jẹ́rìí sí o. Ó ní infection capsule ní infection powder rí. Kì í ṣe nǹkan kan náà o. Nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Capsule lélẹ̀, infection capsule ó lélẹ̀. Méjì ló tó bá tó wo tábẹ́ bá yún ẹ, tábẹ́ yún ẹ gidi gan. Tó yún ẹ gidi gan. A ní liquid ẹ o. Liquid ẹ náà lélẹ̀. Ó ní mẹ́tẹ̀ẹ̀ta ni. Infection liquid, powder, capsule. Tó bá sọ bó ṣe ń ṣe ẹ́ fún wa sí syphilis ló ń ṣe ẹ́ ni kíní kan ló ń ṣe lórí àmì o. Ẹni tí sá sọ bó ṣe ń ṣe ẹ́ sí wa fún wa, a máa sọ nǹkan tó máa lò. Ọ̀tọ̀ ni nǹkan tó wà nínú capsule yìí, ọ̀tọ̀ ni nǹkan tó wà nínú powder, ọ̀tọ̀ ni nǹkan tó wà nínú liquid yìí. Liquid, powder àti capsule. Infection. Mi ìfẹ́ gbọ́ pé wò mí yún mi àǹtí Ṣeun mo ti treat máa bọ̀ máa sọ fún bí wàá ṣe treat ẹ̀. Adẹ̀ní tó máa infect sábẹ́ ẹ. Ó depend tó bá ṣe ń ṣe ẹ́ sí. Ó depend tó bá ṣe ń ṣe ẹ́ sí my dear. So wá rí eléyìí oògùn ojú ni. Eléyìí ò ní powder. Àwọn tó lò lè jẹ́rìí sí. Oògùn ojú yìí bó ṣe wà yìí, bó ṣe wà yìí. Oògùn ojú yìí tó bá ti lò ẹ má jẹ́ ròyìn ẹ̀ mọ́. Ẹ má jẹ́ ròyìn ẹ̀ mọ́. Oògùn ojú wà fún èyíkéyìí ojú tó bá ń ṣe ẹ́. Èyíkéyìí nǹkan tó bá ń ṣe ẹ́. Diploma ní o, kìnìkan ní o. Kò sí nǹkan tó bá ń ṣe ẹ́. Kò sí ẹ̀ka mọ̀. Tó bá ṣe ń ṣe ẹ́ kò wá. So wá rí oògùn high blood pressure yìí. Pain high blood pressure. O lè try ẹ̀ wò. Àǹtí Ṣeun, mi ò kí ń sùn lóru. Orí mi á kàn máa ṣe yé. Á kàn máa ṣe yé. Nítorí lórí. O kì í sùn lóru kẹ̀. Wá lò ó ní. So ti rí. Powder náà wá o. Powder rí. Wọ́n wá rò pé tó wà ní powder, tó wà ní capsule. Nǹkan kan náà ní kíní kan ó yàtọ̀ síra wọn. Yes, ó yàtọ̀ síra wọn. Má worry. Dọ́kí capsule ló fẹ́ rà, òun rè. Dọ́kí powder ni, òun rè. My dear, wàkàn lo capsule yìí méjì láàárọ̀, méjì lálẹ́. Méjì láàárọ̀, méjì lálẹ́. Tó bá ti wáyé torí pé o ti ṣe pé o ti regulate ẹ̀. Wàkàn máa lo méjì lálẹ́ lásán. Tó bá ti fẹ́ sùn, lo méjì lálẹ́. Egbògi ni kò sí chemical nínú ẹ̀. Kò ní side effect. Á tún ṣe nǹkan mí inú àgọ́ ara ẹni. Powder náà lélẹ̀ ṣíbí méjì láàárọ̀, ṣíbí méjì lálẹ́. Tó bá ti regulate ẹ̀ tán, bí sí méjì lálẹ́. Kò sínú omi tó warm. Omi tó gbóná ni ọ̀há fílẹ̀, á wá tutù díẹ̀, á lè ṣe é mu fún ẹ. Eléyìí náà warm water ni wàá fi máa lò. O lè fi ordinary water lò, but for best result, warm water ló dáa. Ẹ̀yin tèmi, mo ní oògùn ulcer tó dá mi lójú ni. Ó dá mi lójú ni. Mo ti fògùn ẹ̀. Mo máa sọ pé okay, ó dá mi lójú ni. Ìwọ tó bá ní ulcer. Ìwọ tó bá ní ulcer. Ore, inú àwẹ̀ yìí wọ́n ní káwọn dáàdì yìí máa là, wọ́n ní káwọn dáàdì yìí máa kọ́ máa bá ìyàwó wọn sùn. Wọ́n má bá ti gbà yàrá tààrọ̀, ó tún wá fẹ́ débẹ̀, ibẹ̀ wá lọ ń dry. Òbú ẹ tún wá lọ ń dry bí nǹkan míì o, nǹkan tó nílò lélẹ̀. Ọkọ ẹ ò kókó ẹ ò hate ẹ. Òbú ẹ ló ń dry. Ọmọ ọlọ́mọ borí ọkọ ọmọ ọlọ́mọ ti bó tán nítorí pé ó fẹ́ dóbò nítorí nílò rẹ̀. Èmi ó sọ tòótọ́ fún wọn, bá dẹ̀ wù ẹ́ kó bínú. Problem ti ẹ nìyẹn. Jẹ́ kí èrè ẹlòmíì tó bá dúró báyìí. A máa ṣe báyìí. Bí pé kékeré rìn lára ẹ̀, ní kékeré òsèré lára ẹ̀. Ní ọkọ̀ rẹ̀ nínú kòkòrò inú ẹ̀jẹ̀ ló wà. Bó tó nílò rẹ̀. Jẹ́ clean blood flusher ni. Nítorí nílò rẹ̀. My dear, mo mọ̀ sálẹ̀ ìkàn sí iléeṣẹ́ Olúwaṣeun apps. Fáwọn nǹkan tí mo dárúkọ fún ẹ yìí. O wá ní ìdí nọ́mbà wa jẹ́ ń pè fún ẹ. 07038010978 lẹ́ẹ̀kan sí 07038010978
78. Ìlera lògùn ọrọ̀, a ò ní fàìsàn ló gbà o. Àmín o.